Nǹkan tí mo mọ̀ nípa èdè Yorùbá tí mo gbọ́ tí mo sì ń sọ náà ni wípé ìgbà tí mo parí iléèwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi tó ṣe wípé èdè Yorùbá náà ni wọ́n fi ń kọ́ wa. Ìwé aláwìyé là ń kà, gbogbo àwọn ẹ̀kọ́ tá ń kọ́ èdè Yorùbá ni. Bí wọ́n bá tiẹ̀ yí sí Gẹ̀ẹ́sì gan fún wa gan, wọ́n kọ́kọ́ sọ lédè Yorùbá náà. Torí n tá gbọ́ ni wípé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ní bàbá sọ pé láti iléèwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èdè abínibí òní kí wọ́n fi máa kọ́ ọmọ. Bó tiẹ̀ jẹ́ pé mo jẹ́ ọmọ tíṣà ń tòótọ́ pé mọ́ èmi jẹ́ olùkọ́, èdè Yorùbá yìí náà ni a fi kọ́ elementary primary school wa. Nígbà tí a parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó kù kí n lọ iléèwé girama. Àwa daṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun láyé àwọn olóṣèlú AD. Ṣé AD ni wọ́n gbà yẹn? Àwọn AD náà ni bàbá Bísí Àkàndé ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà náà. Ìpínlẹ̀ Ọ̀ṣun daṣẹ́ lẹ̀. So ìgbà tán wá daṣẹ́ lẹ̀ yẹn gbogbo wa là ń retí ìgbà tá ti kọ exam common entrance pé tá bá ti ṣe tán kálukú ó lọ iléèwé ẹ̀kọ́ girama. So ńgbà sì daṣẹ́ lẹ̀ tí kò sí iléèwé kálukú jókòó lé, àwọn tíṣà náà jókòó lé. Dádì mi sì rè àwọn gbélé torí iṣẹ́ civil engineer dádì máa ń ṣe. So ìgbà yẹn wọ́n gbaṣẹ́ l'Anambra, wọ́n lọ ṣiṣẹ́ s'Anambra àbí Abuja, wọ́n sá gbaṣẹ́ ní àwọn east side yẹn mọ̀ pọ́n tí wọ́n kọ́ léhùn. Ibi tí wọ́n bá gbaṣẹ́ sí, tí wọ́n bá ní contract sí, nígbà wọ́n parí iṣẹ́ náà ni wọ́n tó wálé. So wọ́n wá kàn wálé kan bóyá around 1998 tàbí 1999 ìgbà tí bàbá Bísí Àkàndé jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà sáà ni. So bí dádì wá wálé, wọ́n wá rí mi tí mo wà lé, wọ́n wá ní ìwọ ò reléèwé ni, wọ́n bá ní pé Ọ̀ṣun daṣẹ́ lẹ̀ kò sì tí ì sáyé fóònù, wọ́n wá ní àwọn náà gbọ́ nú ìròyìn ni ilẹ̀ Yíbò tí àwọn ti lọ ṣiṣẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun daṣẹ́ lẹ̀ pé àwọn rò pé wọ́n ti pé ìyanṣẹ́lódì ń pé wọ́n ti parí ẹ̀ ní. Àmọ́ èmi bá ní rárá o pé wọ́n ti kọlọ̀ fún strike o. Dádì mi bá ní ń sọ́mọ́ wàá jókòó lé kò ní re iléèwé ni. Ìtàn tí ó jẹ́ kí n lọ sí iléèwé aládàáni private secondary school ni, if not girama iléèwé ìjọba náà ni n bá lọ. Àárọ̀ ọjọ́ náà báyìí ni dádì mi mú mi dé iléèwé aládàáni which is private school Victory College Òde Òmu. So ojú dádì mi ò gbà pé strike táwọn gbà tí wọ́n ó kọlọ̀ fún ẹ̀. Bóyá ìgbà bá kọlọ̀ fún strike ní ìsìn yóò tó bí oṣù bí 4-5 ọmọ wà jókòó lé. Aṣọ ìṣeré tí mo wọ̀ ńjọ́ náà pé normal àwẹ̀ á jẹun á wọṣọ. Aṣọ òun ni mo gbé dé school ńjọ́ náà. Táàtì ẹ̀mọ̀ pé dádì mi ó wà pé wọ́n ó sọ wípé kí n sùn níléèwé. Èmi sì rè sẹ́mọ̀ pé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tèmi lọ tíṣà máa jókòó tí àánú kíláàsì ni, kò sì pé staff room kan gbogbo wa la ní tíṣà. Èmi sì rè yóò bá la máa sọ ńgbà wọn ó dé bẹ́ẹ̀ èèbó gbogbo wọn fọ̀ bí ọ̀pẹ rẹ̀, èmi ò sì gbé èbò dóòmọ ọmọ ìwé àmọ́ n ò fi bẹ́ẹ̀ gbé èbò tààrà. So dádì mi sá mú mi lọ ọ́fíìsì principal, wọ́n sá san gbogbo owó tó yán san. Kódà wọ́n wọ́n ràwé junior WAEC pass question compiled tí wọ́n gàgàrà tí wọ́n sọ gbogbo calculation sí wọn. Ìkọ́mọ junior WAEC 3 years to that time gbogbo ẹ̀ ní ara. Ìgbà tí principal náà sì ti rí pé gbogbo bóun ṣe ń fìwé han dádì mi gbogbo ẹ̀ ní ara àti tí n kò ní ìdí gbogbo ẹ̀ ló tún fún orin songs of praise kan báyìí tí wọ́n ní ọmọ kàlá assembly náà ó tún fi han dádì mi náà rà. Nígbà òdìjọ́ kejì tí mo dé school ni mo tó rí pé song of praise gan kò ní ìdí kí n rà torí school ní kọ́pì tó pọ̀. Bàbá fi assembly kan kálukọ́ dájọ́ sínú páálí wọn ó kó padà, so kò ní ìdí kémi ò ní tèmi. Àmọ́ gbà principal ti rí pé gbogbo ìwé tóun fi hàn ni ń rà tó tún fi yún hàn. Dádì mi sàrà gbogbo ìwé wọn bá ń ra báírò, wọn bá ń ra pẹ́ńsù. Ní wọ́n bá fi mí JS1B ní wọ́n fi mí sí ìgbà náà. Èmi náà mo ní ṣẹ̀sáàmù, mo sá paasi ẹ̀sáàmù, wọ́n sá fi mí JS1B. Dádì mi bá lọ ilé. Eré ni àwàdà ni, n ò dáyàn kankan mọ̀ nínú kíláàsì. Mo sá buwọ́ lẹ́rán náà ni. Bẹ́ẹ̀ gbogbo wọn ń fèbò bí ọ̀pẹ rẹ̀, èmi ò gbé èbò. Ìkànnù wọn bá wá bá mi pé this girl, you are welcome to our school. Mo bá ní thank you bó ti ẹ̀ jẹ́ pé n ò lè so much, at least mo gbọ́, mo mọ̀ pé ó kí mi náà ni. Gbogbo wọn sá ń fèbò, wọ́n ń fèbò bí ọ̀pẹ rẹ̀. Mo bá délé mo bá sọ fún dádì mi pé ntọ́ wà níbẹ̀ ni pé
èèbó náà mọ skul yìí ń sọ èèbó tó ń sọ èmi ò gbé èèbó pé ọwọ́ wo ní ìfimú dẹ̀ tíṣà ò tún jókòó nù kíláàsì inú staff room náà máa wà wọ́n bá ní secondary school nù primary school náà tíṣà ó ti mọ jókòó tì nínú kíláàsì ẹ̀ mọ̀ pé òmìnir láàánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ so dádì mi sáà ní n ò lè dúró di ìgbà strike ó tó kọ́ lọ fún o àsọlọ́run ló ní kí dádì mi ó mú mi lọ léèwé 11 months ní strike yẹn ló last for almost a year 11 good months náà tó kọ́ lọ fún ìyanṣẹ́lódì ńgbà náà mo sáà ń lọ school mo ń lọ so ọmọ kíláàsì mi ńgbà náà ti wá rí wípé ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé yóò gbé èbò wọ́n máa tọ́ mi ń jà tọ́rọ pé tó wọn bá ti kẹ́jọ́ lọ staff room tí gbogbo wọn bá ti rojọ́ wọn èmi ò ní rí ẹjọ́ rò ń gbà wọn ò gbé èbò tó ti yẹ ń báwọn so àwa pé tíṣà kan ń pè ní miss Àyànyẹmí ní mọ́ kọ́ ní elementary science àbí integrated science nígbà náà òun ló wá ní ọmọ Bọ́sẹ̀dé tí gbogbo yín wá máa fẹjọ́ ẹ̀sùn ṣàṣà yìí ṣe mọ̀ fún àwọn tán jẹ́ trained teacher tán bá ti rọ́ ọmọ wọ́n ti mọ ibi tọ́mọ ti weak wọ́n ti mọ weakening point ọmọ wọ́n ti mọ strength point ọmọ ó wá sọ pé ọmọ Bọ́sẹ̀dé gbogbo yín máa wá fẹjọ́ rẹ̀ sùn yẹ torí problem of expression tó ní ọlá yìí pé kò gbọ́ English òun ló fà tẹ́ ẹ fi ń tọ́jà rẹ̀ nígbà tí ó bá sì pick up báyìí tí ó bá fi lè sọ̀rọ̀ báyìí wàhálà yóò la gbogbo yín fẹ̀kàn tẹ́lẹ̀ kí ìtún sẹgbẹ́ yín ẹ̀yin ẹ̀ mọ̀ tanra yín jẹ ọ sáà sọ̀rọ̀ fún wọn gbà náà wọn sábà ní parí ìjà rẹ́súrẹ́sú kálukú lọ gbèbí sì ti mọ̀ pé wọn ò gbé èbò bí wọn bá ti ń jà bí wọn ó ṣe jòkó tí wọn ó buwọ́ lẹ́rìn rè bí wọn bá tọ́jà mi gan n ò ní dáhùn níjọ́ kan mò ń kọ̀wé lọ́mọ kan dé ló sáré fa báírò mi yọ ló fà yọ fùrùrùrùrù ló sá lọ ngbòyà o ló sí é lọ sí é bọ̀ lọ́wọ́ àìsẹ̀ ju báírò sórí tébù mi ngbà wọn ò sì mọ èbò tí mo bí ti lọ fẹjọ́ sùn wọn tíṣà tí ń gbé èbò bí èmi náà sáà ṣe gbàfọ̀ lọ́nu wọ́n sáà máa yàn mí jẹ wọ́n mọ̀ ṣe tó wọ̀n so wọn bá wá tún ti dé lẹ́yìn tó sọ fún dádì mi àti mẹ́rin pé èmi ò gbé èbò wọ́n ní ọmọ fetí sí ni ọmọ fi tán bá ti ń sọ wọn náà ọmọ gbọ́ ọmọ tẹ́tí wọ́n bá ti ń sọ ọmọ gbọ́ wọ́n bá ti ń fèsì ọmọ fetí sí tí wọ́n bá ń wí wọ́n ti sàyín náà bá ti dé wọn náà ọmọ fetí sí ṣé ẹ má tàn yín àṣé èbò tán ọmọ ń sọ ńgbà náà gan àṣé èbò wọn kọ̀rẹ́ẹ̀tì gbẹ̀ngbà tẹ́mi ọ̀gbọ́ ìkankan nígbà tí ó fi tó bí oṣù kínní oṣù kejì tá a fi parí oṣù kẹta which is the first term èmi náà ti túùṣì ẹ má gbàgbé pé ṣe mọ̀ pé látìgbà tá a ti strike fún bí oṣù mélòó èmi ò lọ iléèwé ìjọ dádì mi dé mo ní dádì mi lọ ẹ̀rọ́ọ̀lù mi torí mọ́ èmi àwọn ò wọ́rí ní tiẹ̀ ẹ sì máa yá àtijọ́ ni pé lè ní ọ̀yá kọ́mọ lọ ṣe nǹkan kan láì jẹ́ pé bàbá ẹ̀ bá pàṣẹ pé kínní so àwọn òwòrí àti tí òpin ọkọ̀ lọ fún strike à ń gẹ́gẹ́ bí olùkọ́ táwọn jẹ́ àwọn ò bìlífù pé dìgbọ́ ọmọ bá lọ private school kọ́mọ ó tó mọ̀wé ṣóyá báwọn we were all waiting for the state government to call off strike ìgbà yẹn so bí mo sáà ṣe gradually nígbà sá parí táàmù ńgbà fi resume next time báyìí èmi náà ti gbé èbò mo wá gbé èbò débi pé ọlọ́run wá bá mi ṣe ọlọ́run wá ṣàánú mi sẹ́mi pé mo sọ pé mo mọ̀wé kí ṣe pé wọn mọ̀wé ńgbà ní nǹkan gbé èbò ni ńgbà tí ń gbọ́ èbò báyìí bí gbogbo ẹ̀ ṣe balance up nù o ńgbà tí ń fi ss3 ss2 gan kódà láti ss1 gan mo ti ń ṣe quiz competition ṣe debate represent iléèwé mi ńgbà tí ń fi dé ss2 báyìí mo kàn di senior girl ni I was the senior girl tí mo fi dé ss3 náà I was the SG we go to Ìwó Òṣogbo different places and local government to represent our school so asáǹsọ wọn ò pé wọ́n lọ́hùn èèbò tí wọn gbọ́ ní day one tí wọ́n kọ́ dé iléèwé èèbò yìí ni mo mọ̀ ti gbọ́ yìí náà ẹ̀sìn mo bá rò lọ́kàn mi pé ẹ̀dọ́ ọmọ ni a rò pin o ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n wá ń ṣe èbó ń gbà náà àṣé èbó tán ń sọ kọ̀rẹ́ẹ̀tì mo ti sọ lẹ́ẹ̀kan bí àwọn èbó tí ó ṣe bẹ gbogbo ìgbà tán ń sọ yìí ń jè mí lójú gbà tọkọ̀rẹ́ẹ̀tì tí ọkọ̀rẹ́ẹ̀tì ń gbọ́ kankan ọmọ kankan sọ ṣàbánà ẹ̀sìn àwọn tí mo fẹ́ fàyọ́nù gbogbo atótónu ní wípé kéèyàn ọmọ ro rẹ̀ pin ẹ̀dọ́ ọ̀làárò pin ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń purọ́ ọmọ mi gbà náà tí wọn ò ní sí àti wọ́n rojọ́ mi gbà tí mo pé wọn ò lè ṣe èbò kò sí ètò lè ṣe èbò tó mi ní ìsìn tí wọ́n fẹ́ èbò tá lọ pọ̀ jù nú wọn tí wọ́n tún gba séńjì lódì fáfédè Yorùbá ìjà mọ́ sọ Yorùbá sàn án mọ́ kò ní kọ́ ọmọ gbé èbò ṣé mo pọ̀ ládàdì mi mọ jẹ bá náà sìn
àní ọmọ ń lọ ká náà mú ń lọ ní oṣù mọ́kànlá ni bá fi dúró lé ọmọ ọdún kan torí ńgbà tí wọ́n ní wọ́n padà kọ́ lọ fún strike ńgbà náà àwa ti padà bọ̀ GS2 àwọn méjì wa láàjọṣe common entrance ńgbà náà GS1 náà ṣẹ̀ṣẹ̀ bọ̀ sí ọlọ́run náà ni ó ní ìrìn àjò ẹ̀dá kò sí léèwé tọ́mọ lọ tọ́mọ òní sórí rẹ̀ gbogbo ọ̀rẹ́ wa náà tán náà rẹ̀ léèwé ìjọba ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ wa náà tún wà náà lápadà mú jáde ní fásitì wọn ò ní kọ́ ọmọ ìwé kò sí problem kó ní kálukú mójútó ohun tí bá ń ṣe gbogbo orí ọ̀fẹ́ opportunity àǹfààní téèyàn bá ní kéèyàn ṣàmúlò rẹ̀ ẹ̀já mọ̀ sọ Yorùbá sọmọ ẹ̀já mọ̀ encourage ọmọ tó bá débì kan tó lóun ọmọ tí wọ́n ṣe ń bẹ̀ ẹ̀já mọ̀ encourage wọn ó fojú sí tó bá yá ìwọ náà mọ̀ sẹ́rí gbogbo wọn tí wọ́n máa purọ́ ọmọ mi gbà náà gbogbo wọn mọ padà kọ́ ń wè tí ò yẹ wọn ṣàlàyé fún wọn tí ò yé mi náà ṣàlàyé fún mi gbogbo wa ṣáà padà di ọ̀rẹ́ ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ ni wípé kálukú mójútó tí bá ń ṣe tí ò yọ lónìí yóò yọ lọ́la béèyàn ò bá ti sọ̀lẹ̀ téèyàn sì fojú sí bọ́sẹ̀ ẹ̀kọ́ náà lọ ń kọ́ṣẹ́ tí ó ń kọ́ sí ọwọ́ ọmọ fojú sí àmọ́ ń gbọ́ ọ̀bà tó pẹ́ dé ṣọ́ọ̀bù tí wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́ńsọ̀ọ̀bù tó dé tí wọ́n ti ṣe dé ìdajì bó ló sì mọ bí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ tí ń kọ́ṣẹ́ káfíńtà tí ó tètè dé wọ́n ti kàn pò tí tó dé bó ni ó ṣe mọ iye igi tí wọ́n kàn pọ̀ bí ó ní ó ṣe mọ bí wọ́n ti wọ̀n bọ́sàsọ náà ríran lọ́hùn kọ́ ń gbọ́ ọ̀bà tètè dé bó ló ti mọ bí wọ́n ti gé sọ bó ló ti mọ bí wọ́n ti wọ́n sọ bó ti dànù kálukú mójútó ohun tí bá ń ṣe ẹ sì jà mọ́ kéde Yorùbá dùn lédè ńlá ń sọ tó dùn mọ́ ni lẹ́nu ìná sáà lè sọ Yíbò báyà bá lè sọ Haúsá àbí tápà láàsọ èdè wa náà ni àásọ ẹ sì jà mọ́ ṣe ìbò náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yọba sí ní ìdìkà sọ Yorùbá gan ló dùn jù bó ti rí nù ẹ ṣeun gan.